for the fight. Fight 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 for the fight. MSP on the mix, baby. 545. 545. 545. 545. 545, got me sipping so hard. Me forgot end, I'm working so hard. After the long day, not to go chill at 545. Yeah, ready. My dad, so. Yeah, ready. My dad, so. Everyone, what you want, Bessie? My game, everyone, what you want, Bessie? My game, Àjàní rèé o. Àjàní rèé o, kí ló ṣẹlẹ̀? Ẹ̀dùnwó lọ́lọ́run. Bá jà sán ìyà, Ọlọ́run bí ìyà jẹ yín. Ẹgbẹ́ ìrànkẹ́ ẹ̀jẹ̀ sọ́dà. Ìjẹ sí ìfunfun yín. Ìjẹ náà. Ìtùkẹ́ tinú ẹran. Yé ẹran rèé. Ògbé mọ́ ní ṣìfà túgbé o. Bẹ̀rẹ̀ mọ̀ ní kàṣùpà ló kí yín. Kò ní bàjẹ́. Ẹran lónìí. Màmí ẹ ti pẹja tegun ní oúnjẹ ẹja ẹran ni òṣèjẹ mí egun tó ti yé yín yé ọbẹ̀ ẹran rè yé ẹran rè èmi Àjàní ń ọ kiri kí n mọ́tà rè yé ọbẹ̀ bẹ́ẹ̀ yọ̀bá lẹ́ran nú ọbẹ̀ àmàlà ò lè lọ. Bọ́ọ̀bà lẹ́ranú ọbẹ̀, àmàlà ò lè lọ. Aláìlẹ́rẹ́ wọ iwájú àríwá. Ọlọ́run, wá dẹ̀ ṣeré. Ibi ìfọ̀pàdé ẹ̀ lónìí. Bàbá wéèrè. Wàhálà rẹ̀ ti gbẹ̀. Ẹran mọ̀ tí wọ́n. Èwo lọ fẹ́ ń bẹ̀. Ṣé lè? Ó ní bó ṣe tó. Ìwọ kan gbé ìwò ó rí pé ẹ́fì ni fún mi 25 kí aláyé fún mi 25 ó lè gbé ní 25 o máa fún yín fígò eléyìí kí ló máa fún yín fígò mo rò pé ọ̀nà wèrè tó jẹ inú ìṣẹ̀lẹ̀ fígò làwọn ọ̀sẹ̀ rẹ̀ lọ́wọ́ mi ni èwo lórí burúkú òfò ẹ̀gbọ́n yẹ́ kí mi mẹ́rin sọ fún ọ lè ṣàánú ni mí mọ̀mọ́ ṣàánú gbogbo ẹ̀ tó bá fẹ́ rẹ̀ràn ni tó ti yọ ọ̀wá nílé fígò èmi ọmọ fún ọ báwo èrè dasán jọ bó ti ẹsẹ bí ẹni tẹ ọ̀rẹ́ ẹran gidi ni tó ti bá mi jábọ̀. tẹ́lẹ̀ fún mi náà ó lè lọ ẹgbẹ́ ẹran tẹ gbé kan tẹ́yìn tẹ́yìn pa kíyàn lórí. ọmọ tó ń dẹ mọ ẹ lè ta fún ara gbé lọ. gbèrú mi tó bá rẹran. ìdí gbèrú yìí. àní ó gbèrú mi sọ mi ni èmi wọ́n lọ sọ mi. àníwò wa yín náà máa ṣe tí wàá fọ́lọ́run. dá mi ló ń jọ. adékẹ́tì ọ̀rọ̀ fún àyè ṣakọ kínní. ẹ̀yà máa bá ti ní lọ. kémi ọmọ bá tèmi lọ. èrò rábọ̀ọ̀lì kó gé inú ọbẹ̀ rábọ̀ọ̀lì kó gé inú ọbẹ̀ kọ́ ọmọ àdídùn rẹ̀ yé ọbẹ̀. bàbá àgbàlagbà ojú òde sí yìí ọlọ́run wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ látòdò ni ẹ sì náàgùn inú bí ẹ tánà rẹ̀ kú bàtà yín bá kú ẹ pè mí o ìkéré fún yín àpò tó mọ ọmú màálù ọya sọ sí lẹ́sẹ̀ fàṣọ kò ní bàjẹ́ yé ọbẹ̀ má tan rẹ̀ jẹ ọba ṣe rẹ̀ tí ọ̀lẹ́ran ń nú ọjà tán ni. Dádì mi dádì mi àbórí ìyá dádì mi ẹni sùúrù ẹdúró rán iṣẹ́ tí àbí. dádì mi ẹ dúró náà mi ò sọ pé mi ò lọ o. Ọlọ́run yọ ìyá ẹ ṣé mo rán iṣẹ́ tì mí Rárá. mo ti wá rán iṣẹ́ tó ń rojú
máa ń nórí ẹ fẹ́. Dádì mi ẹ ní sùúrù mi sọ pé mi ò lọ àmọ́ ó láwọn àlàyé kan tí mo fẹ́ ṣe fún yín ni. mi ò ní kó má ṣe àlàyé kankan bó ti ń kó ṣàlàyé ẹ tó ibi tí mo rán yẹn ó máa lọ bẹ̀ ó yá mò ń gbàlàyé ẹ. ẹ ṣé dádì mi insult ló jẹ́ fẹ́yìn gan láti máa ránrú mi ṣe. mo kẹran ìyá jẹ mí insult ló jẹ́ fèmí láti rán ọmọ tí mo bí ọmọ bíbí inú mi ń ṣe lórí tí ìbá rán ẹṣẹ ta ló tún fẹ́ rán ẹṣẹ. ó níbi tí ọmọ máa dé tí bàbá ẹ máa wò pé ti bá rán ọmọ yìí iṣẹ́ mo disgrace ara mi ni. mo kẹran life ti spoil. Dádì mi. so bí mo yẹn rán ẹṣẹ yẹn mo ti disgrace ara mi. ẹ wo jọ bẹ́ẹ̀ o mo láwọn àbúrò tẹ̀lé ránṣẹ́ yìí náà tẹ bá tiẹ̀ wá lè fẹ́ rán àwọn àbúrò mi àwọn ìyàwó yín ẹ lè rán wọn ẹ lè rán last wife yín náà. ṣojú mi lọ púpọ̀ ni. tí n bá rán àwọn àbúrò ẹ iṣẹ́ kí n padà rán àwọn ìyàwó mi iṣẹ́. bẹ́ẹ̀ ni sà. àti ìyá ẹ tó bí ẹ náà. rárá o ẹ lè rán mọ́ èmi o àmọ́ èmi ni leader náà aṣíwájú one. that's all national leader party wo nìyẹn. all people's our house. orí ẹ bẹ fọ́ orí ẹ ó bẹ ó tún wá fọ́ tó bá pẹ́ kó o tó lọ bí tí mo rán ẹ ilẹ̀ agajù ẹ lọ. tọ́n bá bí bàbá ẹ rẹ oh sorry èmi mo bí ẹ mo ṣe mistake tọ́n bá bí ẹ ok tí n bá bí ẹ rẹ kó o máa lọ bí tí mo rán ẹ mo rán ẹ ṣẹ́ òun wárùn kì má jẹ́ ń sọ̀dá kejì tó wà ní bíbélì fún ẹ o ọmọ tá a bá ránṣẹ́ tó bá ń wárùn kì ó mọ rìsọ́ọ̀tì ẹ o. dádì mi ẹ má lọ síbi bíbélì. quiet ìyá ti ẹni leader. àwọn ni. so ìyá ẹ àtàwọn ìyàwó tó kù ní kí n máa ránṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ti pọ̀jẹ́ tó ń ránṣẹ́ lọ. ìsí ajé lọ́wọ́ mi jíjí tí mo jí mo bẹ́lẹ̀ dá sọ̀rọ̀. wípé kọ́wọ́ mi lànà rere kò mí ọwọ́ ajé lọ́wọ́ mi. hold on please excuse me please meat seller kí ló yẹ tó fi gbé rẹ́kọ̀dù wọ bí orin tó kọ wọlé yẹn o fẹ́ fi ṣàwo ni àbí ẹran yìí náà ló ṣe fẹ́ máa ta torí mi ò tí understand yẹn. típàlẹ̀ ńlá wà tí fi ń kọrin láwa náà bá tẹran ká tó di pa nǹkan ni kò mú nǹkan kan wọ ipò àkátẹran rí. àyìnlá pẹran rí first born bàbá ẹ ló fún nírú èsì bẹ́ẹ̀ yẹn you are a naughty boy. jẹ́ kí n sọ kí ní kan fún ẹ kò sóòjẹ́ tó ń wá dánú lémi bí tí mi ò kí ń rí o ó ti ń trespass pẹ̀lú ọmọ yìí òpònú eléyìí tèmi rán níṣẹ́ tí mo rán lọ school tó graduate tó jẹ́ rú ẹ ló ń tẹ̀lé káàkiri mi ò mọ wọ́ọ̀tì mi mọ́ nítorí lára ẹ. dádì mi ìfẹ́ ju gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn lọ. ṣùgbọ́n ju gbogbo ẹ lọ wọ́n ti jẹ́ kó yé mi pé ọmọ ẹlẹ́ran ẹ̀ lè pọ̀ lójú ṣàpè lórí àpótí tó gbé dájú tó gbèrú yẹn mo mọ̀ pọ̀ bẹ́ẹ̀ wà ń bẹ. ṣé lórí mi. bẹ́ẹ̀ ni. mo tún má dàrú. tó máa fi ṣẹ́ bàbá ẹ pa. ẹbí ẹ sáàyàn. ó lè tíra yẹ. búrí ẹran lèmi mọ ẹyọ búrí ni mò ń mọ ẹyọ náà má jẹ yan búrí. wàá kun ẹran sọ kí lè mọ bó ṣe máa kun mí sí orí ẹ burú iṣu ẹni ló ń tọwọ́ ẹ níbi epo òun lè léyìí tèmi rán lọ skul tó jẹ́rú ẹ ló ń tẹ̀lé mo pàlọ́ fún ẹ. orí owó kí ló dé tí wọn náà kì í dádì mi náà. wo jẹ́ kí n sọ kankan fún ọ ẹni èèyàn bá níjà lè yàn wò ẹni pé ìwádìí wọ ọjà rẹ. bẹ́ẹ̀ ni mò ń sọ fún. hello jọ ṣé mi ni ariwo ọjà. rárá. òun sọ fún ẹ pé orúkọ mi ni ariwo ọjà. rárá. kò ní dáa fún kò ní dáa fún olórí ilé yìí bó ṣe fi mú wéwèé kú wéyìí èmi láriwo ọjà àbí bẹ́ẹ̀ kọ́. mo ṣe ọ̀rọ̀ ohun táwọn wá ní mò ní gọ̀ ọ́. lórí burúkú ẹnu ẹ̀ lájọ wà yẹn wà nínú wò mo pàlọ́ fún ẹ o wá gbé àpótí wọbí oníṣẹ́ ajé lórí ẹ kò ṣe rẹ́kọ̀dù wọbí wà nínú wò anyway ẹnu ẹ̀ lájọ wà yẹn. orí owó kí ló dé tí ìwọ náà máa wọlé tó ní kí dáàdi mi bẹ́yẹn o ò kí wọn rárá o dẹ̀ ń kọrin wọlé ìwọ náà rude náà ṣó wá kí wọn ni. ṣé èyí kí wọn. o ò kí wọn. sọ́ọ̀gbọ́n tí ẹ jù wá. kí ló wí. sọ́ọ̀gbọ́n tí ẹ jù ni. ìgbà tán jù bẹ́ẹ̀ yan kí n bá bàbá ìyàwó yan sọ̀rọ̀ bẹ́ẹ̀. èmi ọba tí wọ́n wá ní ìbá tí wọ́n wá ìwọ ni mo wá wá. ó yá sọ àná tí ò sí ní ọ̀rọ̀ ní ọ̀sán. sọ nǹkan tó gbé dání látàárọ̀ táwa lọ́jà tá láriwo ọjà. àárí ìtẹ́. mo máa ti gẹran. yé ń gé fún ọ. má gé. ó ti mọ̀ pé tí n bá ti kiri káàkiri
gbogbo tó bá kù lórí mi ìwọ náà lọ jẹ potato mi nà mí. lórí owó ó torí rẹ. ó ṣe ọkọ mi ṣe. mo ti bọ́ níṣẹ́. ó ti bá mi rí. ẹ fi sọ rere o. níbo. níbi tó ti mọ tọ́tí exploitation wọn pe bẹ́ẹ̀ ọ fẹ́ bàjẹ́. bí ẹ palọ. èmi náà lè tó mọ kí pẹpẹ sóòpù. má ṣe kí ló dé tí mi ò ṣe ṣe mo dúpẹ́. má tọ́tí má ta pẹpẹ sóòpù. má ta. ọlọ́mọdé ń sọ fún ọ wípé kún ẹ pọ̀ ní ọtí débi pé wọ́n mọ̀ ṣeré mi rẹ̀ sọ gbọ́ torí ibi téèyàn bá ti ń tọ́tí ọkùnrin ní máa pọ̀ ń bẹ̀. orí owó ṣó o mẹ́ni tó o ní ni fi mí sílẹ̀ jẹ́ kí mi ṣiṣẹ́ kí n pawó kí mi náà ti ẹ̀nà ẹ lọ́rùn díẹ̀. òye sórí mi. àmì báwo ni mo ṣe máa mú bẹ̀. àwọn ṣe èmi ni màá mú ọ lọ sọ gbọ́ ní sí pòdúsì rẹ àwọn tẹ́jọ́ ní ìṣiṣẹ́ ẹni yìí o ẹ̀yin ní ẹ̀wẹ̀ wá rẹ̀ irú orí ọkọ mọ̀ rọtí bó owó ṣe rírù rẹ̀ tó ní rọtí ẹlòmíì ò sọ tí mo tó ti yé ọlọ́run nígbà tí ẹ jẹ́ ṣé bàmí ọjà àṣàmì ìgò kò gbé fún. pẹ̀lú adúrò ọ̀rọ̀ tó ń pè wọ́n ní ariwo ọjà ṣáà páàkì ẹ̀ má gé. ó gbé tán. dẹ́ ń gbé tán. orí owó. orí tó kẹ́mi mọ́ mi kan. orí owó mi má dé. orí tó kẹ́ mọ́ mi kan. orí owó. Agbárí ló fi wò ó lójú bẹ́ẹ̀ lọ. Ọdún yá ṣọ́ọ̀gì gùn ó ṣọlẹ̀dẹ̀ ó ṣọ́wà ó àní oṣooṣù ṣe every children is bad. Hey, wow. Johnson. Good to see you too, bro. Wow. Johnson. Wow. Omoga Johnson. Fine boy Johnson. How you doing, bro? Yeah, I'm fine. What do you like, Babi? Johnson. What happened? Ma bínú sí mi. Mo ní kí n fi surprise ẹ. Thank you. Good to see you too. Ìyàwó mi àti àwọn ọmọ mi wà l'Abuja. I don't manage. Abuja is fine but boring. Ó mọ̀ kó dàbí ọ̀dọ̀ yín lẹ́kọ̀ọ́ bí beach gbas beach. Àwọn náà dẹ̀ tí mo ti jẹ́ kó mú mi lára. I would love you. I would love to have you. Believe me, I would love to have you. Johnson. Ẹkùn. Ó ní bínú sí mi. Actually, mo kàn ní kí n wá sáré ṣe nǹkan kan. But lẹ́ni mo ní mo gbọ́dọ̀ wá ẹ̀kan. Wíwá tí mo wá yìí, I have places, a whole lot of places to touch, including the uncle mi. Mo ṣe àwọn ti uncle. Mo fẹ́ dọ́dọ̀ wọn. So màá tún padà wá ẹ̀kí tó lọ. Mo fẹ́ bẹ̀rẹ̀ ìrìn yẹn láti ẹni náà. Ibi tí mo rí ẹ ló máa ṣe wá sáré lọ. You're joking, don't just so point. Okay. Time now. Okay, so time to bury time to bury. Okay. 5:45. 5:45. Okay. 5:45 only bar or tamawa that ma John she no. Okay. Only regular bar to man lo ní 5:45. No, 5:45 at Johnson, what about Johnson? Oh, my God, you like in life, oh, come on, love bang, oh. Jeez, we need to talk, we need to catch up. Anyway, that's true. I need lad to catch up. Bro, we have to sort the next month. We don't like going to my day, daddy. Okay, no problem. Fight for the fight. Fight for the fight. Aduni. Èmi ni mo gbọ́ kí ló ṣe é tó máa ń ṣe bàlàbàlà náà. Gbọ́ kí ló tó kó àwọn ògbó epo lórí bíbá yìí. Mo rò pé àwọn bọ̀bọ́ yẹn ṣì ń padà bọ̀ ni. Ó rò pé irú ọ̀rọ̀ àgọ̀ wo ló ń sọ yìí. Wọ́n mu tí wọ́n lọ, ó wá rò pé wọ́n ṣì ń padà bọ̀ wá sì gbọ́ sílẹ̀. Kọ́mọ lọ gbọ́ kó wá kó kíní kúrò níbí jọ.
and ọmọ tí orí owó sọ pé ó ń bọ̀ yẹn. Okay, mom. Tó wá ti dé torí mi ò ní sí ṣọ́ọ̀bù nígbà tó bá wà ti dé. Tó bá ti dé ẹ ṣàlàyé bá ṣe ń ṣe fún bí ẹ ṣàlàyé fún dáadáa ṣó ti yé níbẹ̀ yẹn. Tó bá ti tẹ́ lọ́rùn kó dúró. Tí ò bá ti tẹ́ lọ́rùn a lè lè. Kó dẹ̀ sí pẹpẹ súùpù tí kò sí kó yí ìgbín yẹn láta. Plate mélòó mà? Mi ò ní fẹ́ kó hand plate. Ṣé ni mo sọ pé tí ń kún ẹ ò wọ́n sínú sọ. Báwo ni? Fine, sir. Báwo ni iṣẹ́? Ìyá abẹ ńkọ́? Ó wà nílé. Oh, ó wà nílé. Okay, that's fine. Fún mi ní àzùjọ. Lọ́kọ̀ dẹ̀ fi nǹkan tí ọ̀rẹ́ máa. Fún mi ní ọtí aláwọ̀ ewé. O ní nǹkan tó máa jẹ kó tètè ọ̀dà yìí. Máa fẹ́ jẹ nǹkan. Máa fẹ́ ẹwà. Tẹ́ bá ní ẹran dídé tó wà ní ata, máa fẹ́ yẹn. Lady tí ó kọjá ń sìn. Ṣé a rí ìkẹ́? Ṣé new staff ní bíbá yìí? Ó ṣẹ̀ṣẹ̀ dé. Mo náà sọ bẹ́ẹ̀. Mo sọ pé ọmọ yẹn gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ dé ni. Wá mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ kí ló ọmọ ń bá sọ̀rọ̀ máa ti lọ. Ọ máa ní sùúrù ní tí ọmọ yẹn ṣe tó ṣe dáadáa tí gbogbo ẹ dúró nítorí ẹ̀ ní. Ọkọ tí wàá fún àjọ àti nǹkan jíjẹ tí wọ́n sọ. Johnson. Ìjọ ló bẹ̀rẹ̀ gbogbo ilé. Gbogbo ìwọ kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe? Johnson. Mo ń dá ẹ lóhùn. Bó tilẹ̀ jẹ́ pé wọn ò gbé pẹ̀lú ẹ̀, ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wà níbí kan. Wọ́n ṣe dẹ̀ wọ́n wà òkè níbi tó wà. Ìjọ ló bẹ̀rẹ̀ ilé tó ń ṣe. Kí ni mo ṣe? Ọmọbìnrin tó wà nílé ọtí ló ń júwe gbogbo bó ṣe rí tó báyìí. Ṣé wọn ò rí ni? Àwọn tó mọ ẹ ṣe dá ní ẹyin ẹ súnmọ́ gidi gan ni. Johnson. Ṣé o rí obìnrin ni jọmọ ṣòwò jọmọ jèrè má ẹ̀kọ́ ọmọ kórè òkò délé o. Johnson rọra o. Ọ̀rẹ́ mi ṣọ́ra fóbìnrin o, Ọlọ́run á wà pẹ̀lú ẹ o. Ṣọ́ra fún wọn o obìnrin o, ṣọ́ra fún wọn o láyé obìnrin wọn kò ṣe é sá fún. Tó fọwọ́ sí bàbá. Tí mo ṣe fún ọ ni pé ó ti ń pẹ́ òtún inú ọyọjú sílé. Yes sir. Ó ti ń pẹ́ òtún inú ọyọjú sílé. Bàbá mi má bínú kì í ṣèmi náà ṣe rí iṣẹ́ ni wàhálà bẹ̀ yẹn pọ̀ díẹ̀ ṣùgbọ́n mo wá ṣèlérí fún yín pé ní eléyìí tí mo wá yìí mi ní jẹ́ kó tó pẹ́ kí n tó padà wá mọ́. Inú mi ó sì dùn. Yes sir. Ìyàwó àtọmọ ń kọ́. Àlàáfíà náà wá sà pẹ̀lú gọ́lọ́n tí má ti ń padà bọ̀ màmá ọ̀nà wà kan wá kiri. Inú mi ó sì dùn. Yes sir. Orí mi ò fẹ́ kó sọ́ra rẹ di olókoṣẹ́. Olókoṣẹ́ ní ẹ̀yìn wọ̀nyí sùn lálẹ́ ìyàwó èé sùn lọ́sàn-án bóò ni wọ́n ṣe ṣeré ọmọ ìfẹ́ ni mo fẹ́ kó wà láàrin yín ṣó mọ̀ pé ojú àwa ò tọ̀hún. Bẹ́ẹ̀ni sà. ẹ̀yin lẹ tọ̀hún bọ̀ ìdí èyí ni mo fi ń sọ pé ó wù mí kí ìfẹ́ ó wà láàrin yín dáadáa wọ́n jà o dákun torí Ọlọ́run lọ́dà fún ọ. Pẹ̀lú ògo Ọlọ́run wíwá tí mo wá ẹ̀ máa ṣe lò tó ọ̀sẹ̀ kan àbọ̀ kí n tó padà. Ìfẹ́ tí mo wá ní ni pé dákun torí Ọlọ́run kó o tó rí òun padà yọjú sí mi. Of course mo máa padà wá bò yín. Kódà bó bá lè yọjú lẹ́ẹ̀mẹ́fà. A máa wá bá mi ẹ̀ máa wọ̀rẹ̀ máa wá. Yẹ sọ máa yọjú. Èmi nìyẹn. Gbèsè dèmí wo yàrá bọ̀. Èmi nìyẹn sà. Bí mo bá tètè jẹ́ ọmọ méjì náà jẹ́. Bámi. Yóò yẹ mí ọmọ ẹni ní jọ́ yẹ ni. Yes sir. Ilẹ̀ o. Yes sir. Ẹ ṣé gan sà. Kẹ́bà. Sà, ó dàbọ̀ sà. Jẹ́jẹ́ o. Ó dà sà. Ẹ sà. Àmì sà. Àní mò ń bọ̀ sẹ́ ẹ̀ ọ̀dọ̀ ẹ náà ni mò ń bọ̀ inú mọ́tò ni mo wà. Má wọrí màá dọ́dọ̀ ẹ láìpẹ́ ṣáà dúró dé má kúrò má ṣe bẹ́ẹ̀ yẹn fún mi náà má ṣe bẹ́ẹ̀ yẹn fún mi má kúrò ń bẹ̀ má bá ẹ láìpẹ́ yìí. Ọ̀gá ẹ wo kan traffic wà ń bí o. Mo dẹ̀ sọ fún ẹ lẹ́ẹ̀kan pé tí traffic bá máa wà lọ́nà bí kò má jẹ́ àgbà bí ṣé tí máa ń dùn wọ́ ni ṣé tí ń dùn ẹ ni traffic eléyìí pọ̀ náà. Ọ̀gbẹ́ni máa bọ́lẹ̀ jẹ́ kí n bọ́lẹ̀. Ok ẹ jẹ́ n.
ẹ jẹ́ kí n move síwájú díẹ̀. Jẹ́ kí n bọ́lẹ̀ kó gbé kíní ó gbé mọ́tò bọ́ bá mi máa gun báyìí rọ́ọ̀dà mẹ́ẹ̀ tó bá rí báyìí kókó dá dúró fún mi jọ. Okay sir. Ṣọ́gà báyìí ibo ló ń kánjú lọ sí kọ́ wá tó ní kí mi máa gbé mọ́tò ó dọ̀pù èmi ní kọ́ wá tẹ́rí tó dọ̀pù yìí báyìí sí. Oh God ó dọ̀pù yìí bó ṣe gùn lọ́wájú ọmọ ó dọ̀pù yìí gùn pé wòdà ọ̀gá mẹ́mẹ́ kó sẹ́nu mọ́tò ó dà o. Ó ti ń pẹ́ jù once mo ti parí ọtí nsìn. Ẹ̀rẹ̀ ṣé méjì wàá tó yìí ní ẹ̀rẹ̀ kan sí i náà. Ẹ máa rà sí 10 minutes ẹ máa wọ̀ yìí. Ṣé kọ́ bá yẹn mú gò kan sí wa? 10 minutes ẹ máa bá wá sí ẹ máa wọ̀ yẹn ìjọ máa fi ṣe gbọ́. Ìyá àbẹ̀ ilé ìtẹ̀kọ̀ kò ṣe é ibi tẹ gbẹ́gbẹ́gbẹ́ lé ní rárá. Ṣé ìṣí gbogbo owó yín papọ̀? Ṣí pọ̀ wá bí mi lẹ́jọ́. Owó ti dé. Ó jẹ́ 6.5. Pẹ̀lú ìtẹ̀jẹ́ tẹ́lẹ̀ mo ṣí pọ̀ o. Mo ń bá yín wí ẹ sọ̀rọ̀ ó jẹ́ 6.5 ẹ bá mówó. Èmi ń lọ ṣiṣẹ́ nu ilé lọ́hùn-ún. Ẹ bá mi mú. Ṣí mọ́ tilẹ̀. Ó jẹ́ 6.5 pẹ̀lú gbogbo tilẹ̀ tẹ́jẹ́ tẹ́lẹ̀ náà. Ó jẹ́ 6.5. 1-2 lówó yín. Túnjí ó ṣe báyìí tẹ́lẹ̀ onígbèrágà o ò ń mọtí mò ń mọtí ó dẹ̀ dé mi lórí ìjókòó rẹ̀ tó máa sanwó ọtí ẹ̀ tí èèyàn máa ń pọ́nyàn lèèyàn máa ń pọ́n lépa. Ó kè kí n ṣí mọ́ ti yín. Ṣé owó ẹ̀wọ̀n tèmi 1-2 kó wá gbé papọ̀ sórí bíìlì tilẹ̀. 1-2 1-5 6.5 gbogbo ẹ̀ pátápátá mú ìtẹ̀jẹ̀ tẹ́lẹ̀ ó jẹ́ 9.5 9,500. tí èèyàn máa ń pọ́nyàn lè èèyàn máa ń pọ́n lépa dànù. Ẹ dá mi lóhùn mo ṣiṣẹ́ nulẹ̀ ẹ fún mi lówó. Mo ní oṣù pọ̀ mọ́. Mo ti ṣí mọ́ tí wọ́n 1-2 1-5 mọ́ 6.5 tẹ́lẹ̀ gbogbo ẹ̀ pátápátá jẹ́ 9.5. Ó bá jẹ́ 20,000 gbé e mọ́ tilẹ̀ tí n bá ti fẹ́ sanwó ni màá bí ẹni gbẹjọ́ tó ṣe é gbádùn sára yín yá. Mo ní kẹ́ bá mi wọ́wọ́ ọjà tẹ́ ẹ ta ẹ bá mi sọ ọ̀pọ̀ tí kò yé mi. Ẹ dá mi lóhùn jàre. Ṣé mi ló bá sọ̀rọ̀? Ẹ̀yin náà mo bá wí táwa ní ìwà bá wí ẹ̀yin náà ni. Ẹ bá mówó òde. Ṣé ẹ mú mi ṣe ni? Ìyá mi ojú yìí mò ń wò má dọ́tí sí lójú ojú yìí mò ń wò ẹ sọ̀rọ̀. Orí yóò wà láyé lálàáfíà ṣe ẹ jẹ́wọ́ tẹ́lẹ̀ ẹ tún ní god ẹ lájà ẹ wá jókòó ẹ mú tí láì ní ṣe ìdí kankan lọ́wọ́ ẹ jẹ́ lẹ́ni tí wàá rọtí ẹ tún lọ pé màtọ́ ṣé ẹ ya wèrè yìí ṣé ìwé ṣe oníbọ̀dá yóò pé o rárá àtọ̀. Ìyá abẹ mi mà ní. Ta ni yín who are you by the way and by the bush ta ni ẹ. Èmi. Ta ni aboya wèrè yìí lè lẹ́ni ta ni ẹ. fóònù wọn méjèèjì náà. Ìgbà tó dá fún mi bí màmá mo náà. Ó ti sọ́hùn jáde fi ti màmí. Ó ti sọ́hùn jáde kó fẹ́ kó ti sọ́hùn ìgbà tó dá fún ẹ. Ó wò pé kókó òbò ló ti ṣe. Èkó òbò ló ti ṣe. Èkó òbò ẹni tó bá ti dá tó bá ti jẹ lè kó máa dá ṣe. Tó dá wèrè ló fẹ́ tó ti dá tó ṣe dàbí. Àbẹ̀lẹ̀ ìmú fóònù. Ok, ìyá bẹ̀ ó dà tí nǹkan bá padà bùn fún mi tí mo wá gbéra ojú wo lè fẹ́ kí n máa wò yìí pẹ̀lú nǹkan tẹ́ ń fojú mi rí yìí. Kọ́ bá dáa fún yín màá wá lé yín màá wá bẹ̀rẹ̀. Bó bá lówó lọ́wọ́ màá wá sí ẹ̀ màá wá bẹ̀rẹ̀. Láì tó lówó ìjàgbé fún mi ó já wèrè ni. Wọ́n mi lọ́wọ́ mi jáde kókó sì sọ̀rọ̀. Yá mi ní owó kò sanwó ọtí ẹ̀ sanwó ọtí ẹ̀
Má dájọ́ pọ̀. Bí àwọn ọmọ rẹ̀ àbí kan ṣe lọ. Àbí kan ṣe tá ìwọ. Tani ẹ? Èmi tó jókòó ní arúgbó bẹ̀rẹ̀. Gbogbo ọmọ jẹ. Ìyá bẹ̀ máa sún wọn náà, máa sún wọn. Ẹ má sọ gbogbo náà. Ẹgbẹ́ ní sọ́wọ́, ẹgbẹ́ lágídí ẹ̀ gbọ́dọ̀. Ẹ̀ ló ẹ̀ gbọ́dọ̀. Yeah, thank you. Thanks. Ishigo. Thank you. Mo fẹ́ bèrè ọ̀kan lọ́wọ́ ẹ̀. Okay, sure. Mo fẹ́ bèrè ọ̀kan. Soup tó serve mi lánàá. Mo bèrè lọ́wọ́ ìkejì ẹ̀, ó ní ìwọ ló máa ń ìwọ ló ṣe. Recipe mi là ń lò bí pàdé nínú recipe. Oh, nice gan. Mo fẹ́ bèrè lọ́wọ́ pé ṣé o lè wá ṣe home service for me? I'll pay you. I'll give you money to get the ingredients, then you come to my house, cook for me, then I'll pay you. Okay. Safe in what sense? Hey, come on. I won't take advantage of you. Though, as a man, and you as a beautiful woman, it takes two to tango, no man, so talking in a bere, obìnrin so yes, I know. Okay, no problem. Let's start with the Really? Yeah. Wait. Whatever, to buy agbára long cow. I can take care of you. All right, what you go chicken by him. Bá mi mọ́tí tútù mi wá. Ẹ ṣé. Excuse me. Màá tó fẹ́ nǹkan ni. Jókòó. O lè mọ tútù bọ̀ wá jẹun má mú tí o. Èmi ò gbowó oúnjẹ tèmi o torí ìta béèrè oúnjẹ lọ́yìn tẹ́ mọ̀ sọ pé ẹ ti fún ìyá kan lówó ọbẹ̀ ẹ ti fún ìyá kan lówó ọbẹ̀. Ó sún mi ò kí ló dé ṣé mo rí ìyá tí tó wá sílé ọkọ ni oníkálukú di gáràmọ̀ gbé wá lọ́tọ̀ọ̀tọ̀ láti ilé àwọn òbí ẹ̀ ṣé ti gbọ́ ẹ máa fún wa lówó. ẹ fara yín balẹ̀. Níbo. Ohun tá a bá pè lórí a kì í fi bẹ tẹ́lẹ̀. Àwa náà dọ́dọ̀ wọn a rí wọn bí tó jókòó. Ìyáálé ilé nìyáálé ilé màmá jẹ́. Torí ẹ̀ la ṣe dọ́dọ̀ wọn. Tọ́ bá ní lágbájá jù ẹ́ ó wá níjọ́ kan yẹn ṣó lè lébà. Ẹ jẹ́ ń sọ fún yín lẹ́nìí torí ẹ ò gbọ́n ẹ̀yin méjèèjì. Ẹ ò gbọ́n tẹ́ ẹ bá gbọ́n yẹ kẹ́ ẹ mọ̀ pé ìyáálé yín leader ni. Òun ló lead ẹ̀yin wives. Is a national leader in my house. Bí mo ṣe wà mo dàbí party ni. Èèyàn lè fi mi wé APC. Àti PDP. Àtẹ̀lé fi mi wé APC látòkè délẹ̀. Ọ̀rọ̀ yìí ti yé mi, ó yé mi. So, kéèyàn kí n dúró bí party. Ṣé ti gbọ́? Káwá ní national leader. Ìyáálé yín ó dàbí national leader. Kò lè dùn mí fún yín torí wọ́n ti fún yín lẹ́fọ̀ọ́ jẹ kò lè dùn mí. Àwọn wo leader àwọn ta ni leader ta ni. Ẹlẹ́dàá mi á dá. Ẹgbẹ́ àwọn wo ló ń jẹ́ mú náà? Àwọn wèrè wo ló ń sọ̀rọ̀? Àwọn ajá wo ló ń sọ̀rọ̀ náà? Mo dẹ̀wọ̀ tún mo wò sí mi ò réyàn. Màdí á mo rí ẹ o. My love mo rí ẹ o. Ọlọ́dẹ ẹlẹ́dàá wo ẹlẹ́dàá tí ò ṣaka. Àwọn ẹlẹ́dàá ò fìfo lásán. Tẹ́lẹ̀dàá tí máa ṣaka ni. Torí yín da tẹ́lẹ̀dàá yín da tó dìrọ̀ mọ́ nǹkan rẹ̀. Ṣé yẹ káyìn wọlé onílé tó wà sí pé jójú kòkòrò kẹ́ wọlé onílé kẹ́ sọ pé ẹ fẹ́ bá bẹ̀ jẹ́. Ṣé o mọ̀ pé bá ṣe gẹ́lẹ̀ yín méjèèjì? Ọkọ ìwà kọ́lá kọ̀ọ̀kan o. Tiwa tiẹ̀ kọ́lá lákọ̀ọ́kọ́. Wọ́n bá tẹ̀ wá bá yín ẹ̀yìn òun kọ̀. Ẹlẹ́lẹ̀ ni ẹ̀rẹ́ èèyàn pè yín ni sẹ́yìn òbí pé ṣó níyàwó àbí oníyàwó ńlé nítorí yín bá rí kẹfara mọ́ ṣé rí tẹ́mi kàn fẹ́ sọ lójú alága àti gbogbo lé
èmi ò rí pọn gbá bá ìyá láyà bàbá ńlá ẹni bọ́ọ̀dì tó máa gba kọ́bọ̀ lọ́wọ́ mi. kò sí tó jọ ìyá wa kò sí tó jọ. àìdí ọlọ́jọ́ aya ò ṣe. ó ṣe o aya ò ṣe. ó ṣe torí tọkọ yín ṣàlàyé fún mi gangan nìyẹn ó lè láyà lé kí n máa bọ̀ ni torí ẹ̀ mo ṣe dé. torí wọn bá ìyá tèmi. kò pọ̀ jù. kò dé tóbi jù. ó moderate. sọ̀rọ̀ ẹ̀yìn tí yóò yà yín bá ti pọ̀ jù báyìí ẹ máa tẹ̀lé yìí láti báyìí. kò sí tó jọ ìyá wa. hello leader. my love. màmá kan ẹ lé tó máa fi kú. thank you my love. ó dà pé mi tí mo jọ ọkọ yín máa ṣáájú everybody kú. wọ́n mi àbí mi so because mama kẹ́ títí láíláí ni mo fẹ́ sọ. God bless you my love. leader your wife mi jọ máa lọ jókòó kó máa lọ ṣe ohun tó ń ṣe mo fi owó àtọmọ di ẹ lẹ́nu. God bless you my love. God be with you. Okay man. Oya leader gbójú sókè please. I love you. ẹ wá gbọ́ information special announcement please. lílọ ni mo ń lọ ẹ̀mí gbọ́dọ̀ gbariwo mọ́nú lẹ́yìn nígbà tí leader ti sọ̀rọ̀ kò sẹ́ni tó gbọ́dọ̀ gbé. now leader yín ìyáálé ilé òun ni èèyàn kì í gbóyàlé ilé lẹ́nu nílẹ̀ Yorùbá fún pé ẹjọ́ wípé ẹ gbó ìyáálé yín ẹ gbó lẹ́nu pípọ́ kàn tiẹ̀ dìde di àrò yẹn ẹ kẹkúnlẹ̀ ni ṣùgbọ́n orí yín ti bọ́ fún ẹ lọ́pọlọ òun ló fà á tẹ́ fi ń bá fa wàhálà ipò ọlá ló wà ipò gíga ni ẹnikẹ́ni ò lè bá mi rí fín pé ẹ wá gbó lẹ́nu yẹn this is my judgment. I hereby fi ìyà 3 days oorun mo fi jẹ yín. kọjọ kò sí tó jọ àwọn ta ni. ẹni káwọn náà lọ wá níjọ kò sẹ́mọ́ kò ń jẹ wá ní wọ́n ti dàgbà. tí kò bá dẹ̀ pè mí pé baálé wa ìyẹn ìyáálé ìyẹn lídà ẹ jọ̀ọ́ ó ti tó gẹ́ ẹ padà kẹ máa rún àwọn ìyàwó mi. a ní òjò a ní òjò. tí n bá rún yín padà kí n kú láì tí kò bá padà. a ní òsì tó jọ àjọ nígbà ní nínú ilé ìtajà wà amari nǹkan wọ bàbá yìí. You know I love you so much. Mistake ni fífẹ́ wọn. Last kissing. I love you so much. I love you. Kò yẹ kó rí bẹ́ẹ̀ ìyá wa, kò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n wà yà tí gbogbo rẹ̀. Gbàgbà. Wọ́n kò wá ń wẹnu wá. Wọ́n ṣe bí àwa máa sì rí àṣírí òní ṣe tiwa lẹ́tiwa ẹlẹ́yà mi. Ẹ kíra yín. Àwọn jẹ ká jábù ẹ jẹ. Àwọn tí ń gbọ́ lọ́wọ́ ta wà yìí. Àwa lẹ rí tẹ̀ ń bínú. Àwa lẹ rí tẹ̀ kí. Ẹ bá bínú fìrì. Bí ajá gbé egun. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ olùsìn ń bínú wọn sì tún ń bínú. Àná mi pàtàkì. My body sexy. Mo ń gbádùn ẹ. Torí àwọn ọwọ́ tó máa ń jù yẹn lásán. Lásán ni. Ẹni ọba bà yọmọ pé kò lóògùn. Ọlọ́run. Ẹ pẹ̀ fún mi. Àti àgbàrẹ́. Mo dé ibi tí orí tó kẹ́ ti ń ṣiṣẹ́. Mo wá béèrè ẹ̀ wọ́n ní ó sọ pé òun fẹ́ sáré délé pé ara ìyá àwọn ọ̀yá. Ìyá àwọn. Ètò ọ̀dẹ̀gẹ̀ lé lójú ni. N kò dé báyìí kí ló bá mi tí wọ́n ṣe. Ilé ìlọ́yà ń lẹ́nu. Wọ́n bá yín tẹ́ gbómi kaná mo ní à bóyá ara yín tó sọ pé ọ̀yá pé bóyá ẹ fẹ́ jónú pé ara tútù lẹ wà. Ara tèmi yá ara àwọn ọ̀tá mi ni ò yá. Àṣẹ. Ṣé olómi tó tí mo gbélé náà yẹn. Ẹ̀bà mo fẹ́ jẹ. Mo ní kí n jẹ bàtẹ̀fọ́ rírò. So èmi wàá mọ̀ ìyá ìtàn ló sì kì o. Ìtàn wa bá ń lé. Kò sílẹ̀. Ìrìn àrè pọ̀ fún mi. Ọlọ́run aṣọ dé láyé àtàlàfíà. Àmín. Ṣé ẹ tiẹ̀ gbọ́ ṣé ìwọ ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ni? Ṣé lọ́wọ́ ẹni tí mo wá wá? Orí tó kẹ́ tí n bá ti tẹran tán báyìí gbogbo géèmì wọ́n ní mò ń bá fẹ́ kó lé lórí mo kó wá fún mi. Wọ́n kó wá kébì bẹ́ẹ̀ kó fún tó bá dé. Má. Wọ́n ní kókó wá kébì bẹ́ẹ̀ kó fún tó bá dé. Owó tí mo kó wá fún orí tó kẹ́. Kí ló burú tó bá kọ. Kí n kò fẹ́yìn. Ẹ̀jẹ̀ mẹ́mi abẹ́ kó lé lọ́wọ́ bó bá dé. Ọwọ́ pa owó jura wọn lọ. Àrí ìkẹtẹ̀ ń wò
ọwọ́ ajé lọ́wọ́ rẹ̀ bí má ti ń kówó lé lọ́wọ́ ẹ̀ nípa kọ́sà ayé bí ó sì tó bọ̀ ọ̀dà sí tí n bá kó yé lọ ọlọ́mọ kó ìgbà túùnù. tí o ti rí owó mi ṣe fún mi owó mi rè fún lẹ́lẹ̀ ó bá kó fún mi wọ́n náà ara gègé wọn. òun ò ní rú ká tẹ́ ẹ nìyí ẹ mọ̀ pé ẹ̀yìn tí ń tẹ́ẹ̀dì. èmi tí ń tẹ́ẹ̀dì. tí ń tẹ́ẹ̀dì là ń wé tí ń tan náà kọ́lọ̀ yìí. ó rẹ̀ lọ́ba díẹ̀ pé mo béèrè rẹ̀ kọ́ wá gbowó náà. ó rọjò rọjò. bàbá oníbàbà ẹ sílẹ̀ fún 100. Malia. Sexy boy. Mọ́mí àpà. Àwọn àwọn padà. Gómìnà ni o bàbá. 100. Ọ̀dọ́ àwọn tó bí àwọn olóòtú. Hello. Ẹ jọ̀ọ́ mo ní question fún yín. Okay sir. Listen attentively. Ẹ jọ̀ọ́ ṣé mi ni mo bí yín? Of course you are 100. Mo kẹ́ wà happy by 100. Daddy wà happy by ọ̀nà. Mo ní problem. Àwọn ò mọ̀ pé mo ní but a máa jọ ní problem papọ̀ ní mi àti wọn. Ẹ ṣọ́ pé mi mo bí. Ẹ̀yin lẹ bí wa ẹ lọ check daddy ẹ wo náà daddy ẹ wá dọ́là. Àwọn tó ṣọ́gọ̀ màlẹ́ lẹ́yìn. Ẹ̀yin ń bọ̀ tẹ́lẹ̀ ní gan mo tún ní. All right, ó yé mi mò ń bọ̀. A máa jọ ní problem nísìn ìjọba ń gbà. Pápẹ́lẹ́. Orí mi burú. Èmi ni mo bí. Ṣé o dẹ̀ rò pé mi ni mo bí àwọn eléyìí? Ọmọ tẹ̀mí bínú. Ó wá dúró bí wọ́n ń pè mí ní 100. Èmi nìkan tí mo jókòó. Ṣé wọ́n ti mú nǹkan yóò ní mo di 100 lójú wọn? Wọ́n tún wá ń fa nǹkan bí. Àbọ̀ orí tó ti ẹ̀gbẹ́ fúlẹ́ẹ̀dì. Orí ìyá yóò dáa. Gbọ́nà. Ó dà gbé ọ̀rọ̀ bí wọn má bínú. Mo ti gba ìpò jókòó. Ó ní mo ní tẹ̀ mọ iye tó bímọ fún mi tán. Rubbish. Àwọn ọmọ wèrè. Àwọn ọmọ agbénigún ni wọ́n ṣáà má bínú jọ. Àwọn ọmọ rádaràda. Tálẹ̀ béèrè o. Ṣé ẹ fẹ́ rajà ni? Tálẹ̀ béèrè kí lẹ fẹ́ rà please. Hello. Àríkẹ́. Dọ́tà bá kú lé ńkọ́. Mo ní tí wọn ò bá kú lé ńkọ́. Ìgbà tí mọ́tò yìí páàkì mo rò pé ọmọ Yíbò kan ni bóyá ó fẹ́ rajà ń bí. So Àríkẹ́ ìwọ ni. Jọ excuse me. Látàtàárọ̀ ibo ló ti ń bọ̀. Ẹ wo dádì mi long story ni. Mo mọ̀ pé long story ni. Long story on long bridge. O lọ bíṣẹ́ àbí? Mo lọ bíṣẹ́ ni. Kí ni mo gbọ́ tó sọ yẹn? Kò ní dáa fún ìyá ẹ̀. Má bínú ìyàwó mi tẹ́ mọ̀ pé mọ́mí ẹ wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ṣé mọ̀ pé agbénigún ni ọkọ alágbàgbà nìyẹn? Ìwọ ló jẹ́ kí n bú ìyá ẹ nísìn. Á dáa fún ẹ jàre. Sorry, mistake. It's a slip of tongue. Àríkẹ́. O lọ bí iṣẹ́ láàárọ̀ ìyá bí. Jọ ẹ o débi iṣẹ́ yẹn. Jẹ́ ká ṣe pé ká tó sọ̀rọ̀. Ká ní kó má dà fẹ́ tó bá pọ̀ láàrin wa. Dádì mi àgbàlagbà kì í ṣépè. Wèrè tó fẹ́ ti wá tó àṣírí ẹ̀ ń bí. Wèrè yẹn sọ fún mi pé o sì ń bí iṣẹ́ pé wọ́n lòun wá ti wá ẹ débi. Orí lówó ti wá bí. Olórí burúkú tó ló fẹ́ tó ń pè lórí owó ó ti débi. Ṣé ó ti yẹ tó bá ló máa gbé mi lẹ́mìí gbóná? Ọmọ yẹn á gbé lẹ́mìí gbóná. Yes. Gbogbo tó fẹ́ ṣé o mọ̀ kí mo lọ́ọ̀fù ẹ ni? Ṣé o rí bó ṣe ń gbé mi lẹ́mìí gbóná ni? Nígbà tí mi ò rí láàtàárọ̀ mo lọ ra ọtí yìí ni tí mo fi cool mind mi. Hope mi ni pé bóyá àwọn x-men ti jí ẹ gbé. Ọlọ́run jẹ́ káwa ló gbé náà ni. Ọlọ́run má jẹ́ àwọn ẹ̀wọ̀n ní jẹ́mi gbé o. Tí a bá nílùú wa ń sìn tí a bá ti wáyàn pé wákàtí 3 tó ń lọ bí wákàtí 7 wọ́n ti jí gbé náà. Ṣó fẹ́ kí n máa wá ransom kiri ni láti fi gbà ẹ́ lẹ̀. Wọ́n máa bèrè owó ni. Mi lè waste their time mi. Wọ́n máa bèrè owó. Wọ́n máa bèrè owó náà. Tó bá lọ bèrè owó tí n bá lówó lọ́wọ́ kí ló rò pé máa sọ fún ọ? Ẹ máa wá ní o. No, mi lè stress ra mi, màá ní kàn pa ẹ́. Dádì mi ẹni kàn lọ pa mí, àwọn lòun máa jẹ. Ṣé kí n wá fira mi dín ṣé mi lówó lọ́wọ́ ni? Onírìn òṣì. No, mo mọ̀ pé ẹ̀yìn ọmọ yẹn ló máa wà, kò sí wàhálà. Nonsense. Jọ̀ọ́ má pẹ́ kó tó wọlé please.
Orí ilẹ̀ gbígbá ilẹ̀ ṣì wà. Ẹ ṣàṣẹ tó fẹ́ ṣe dáhùn ẹ káàárọ̀. Ẹ wò àárọ̀ lọ́jà o. Ẹ kó àwọn ògbò yìí wọlé tí wọ́n ń ṣe ń bì báyìí. Ìwọ gbá nǹkan tó máa gbá kíákíákíá. Àárọ̀ lọ́jà. Ẹ ṣì wà lórí eléyìí látàárọ̀ kùtù. Kógò yìí wọlé. Ìjẹ̀lá ní kí ẹ gbá ìdílé ìyọ̀ tó kì í mọ́ni kò yẹ mọ́ni kò gbálẹ̀. Òun náà ló gbá ìlú ló gbà. Mo lè gbé nǹkan sìgá sí. Ẹ dúró náà, a rí ìkẹ́ ń kọ̀. Àtàwọn ọba láti àárọ̀ báyìí láti ń pè nọ́mbà ìfíṣọ̀p ní. Kò dẹ̀ kí ń ṣe bẹ́ẹ̀ o. Oh yeah, ó sọ fún mi lánàá para mọ́mí òun ò yá. Oh okay, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Ṣé rí tá bá ti retí ẹ̀ díẹ̀ tá bá ti rí ẹ lọ bá mi wò wá ńlé ẹ jọ torí ọlọ́ ìwé kò ń ṣọmọ bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ kéèyàn má wà torí ti bẹ́ẹ̀ kéèyàn dànù ẹ jẹ́ ká lọ wò ṣó ti yé yín. Ṣàmánì èèyàn mi ṣé ẹ wà pa Ọlọ́run ni èèyàn kan. Kí ni mo ṣe? Ẹ má bínú, kò rí bẹ́ẹ̀ yìí lọ́mọ bọ́rọ̀ Nàìjíríà ṣe rí kọ́lọ̀ ń ṣàánú gbogbo wa. A ṣì ń bẹ lọ́hùn ni o, a ṣì ń bẹ lọ́hùn àbí kọ́lọ̀ ń jẹ́ kówó ìpọ̀ o. Ẹ travel. Wà á ṣe bàdí mi, ó pọ̀ gan. Irọ́ ni o. Kò sí wèrè. A máa campaign fún àwọn Nàìjíríà gbogbo ẹ̀jẹ̀ wa, a máa campaign fún. Ok, kò sí problem. Ẹ bá ń fún wọn ní ìdọ́fẹ́ mu. Ẹgbẹ́ ìwà níbẹ̀rẹ̀ ìdọ́fẹ́ mu ni. Orí owó, orí mọ́nì, gbogbo ẹ̀rọ kìkì dọ́là. Ó lágbára. Ẹ̀lẹ́ bàbá, ẹ jókòó. Ẹ jókòó pẹ́. Ṣé mo bá wà ní pé àrí ìkẹ́ ń kọ́? Àrí ìkẹ́. Ṣọ́ọ̀bù ni àbẹ̀rẹ̀ ń tẹ́. Kò ìdè ṣọ́ọ̀bù. Àná gbà tó débí. Ó sọ fún mi ó rárá mọ́mí òun ò yá pó rẹ mọ́mí òun mo dẹ̀ ní ó dáa o tó bá délé o bá mi kí wọn o ìgbà tí mo dẹ̀ ṣọ́ọ̀bù láàárọ̀ tí mo rí mo sọ fáwọn ẹgbẹ́ pé tó bá ti ṣe díẹ̀ tá a bá ti rí kán lọ bá mi wò wá nínú ilé o. Ṣé ẹ mọ̀ pé lánàá tí mo wá yìí ẹni ọ̀sán pa ara ìyá àwọn ọ̀yà. Bẹ́ẹ̀ ni sà. Tó ti yé yín. Bẹ́ẹ̀ ni. Mo wá délé àwọn àrí ìkẹ́ ẹ jẹ́ kó wà pé mo bá ìyá rẹ̀ níbi tí wọ́n ti ń la ẹ̀bà ni. Irọ́ ni. Tí ẹ ń jẹ ẹ̀bà lójú méjèèjì náà fi kú ewédú. Irọ́ ni. Tí yóò yà apátáìsì kọ̀dà yé ẹ̀ láàmú. Ọ̀sán ọ̀dà yé ẹ̀ láàmú ojoojúmọ́ ní jẹun ìyá tún ṣe egun báyìí. Tó bá ti yẹ̀bà ìtẹ́nìsì tó mọ̀ wá sùn dáadáa ni. Mo wá rí ìkẹ́dé sọ́ọ̀bù wọn. Wọ́n sọ pé ọ̀sán pára ayé ọ̀yà pé ò fẹ́ wá tọ́jú yín. Lónìí yìí náà mo ti wá délé àwọn àrí ìkẹ́. Ìyá rẹ̀ tó ní ó ti lọ sọ́ọ̀bù.
Ìlọ́jọ́ stress ẹ̀ wá sí. Ẹ̀yin náà tó wá rí òtí kò dé sọ́ọ̀bù. Kò dé bí. Kò dé sọ́ọ̀bù. Kí wá ló lè ṣe ń bo ló wá ló lè gbà lọ? Ṣìgìdì sẹ́rí ẹ̀tẹ́ nù. Ó ní kí ó gbé ní odò tó fẹ́ lọ wẹ̀. Àrí ìkẹ́. Àrí ìkẹ́. Ìsìn ìrìnrìn àrè. Ìsìn ìrìnrìn àrè. Lẹ́sẹ̀ wò mí investigation mo ń ṣe káàkiri. Suspect ni mo fi sí. Suspect. Tọ̀kì mọ́ suspect yẹn ni o. Níjọ́ tí infection tó bá dúró ore tán, ITO rẹ̀ àbí IPO rẹ̀ ẹjẹ́ mọ̀ pé yóò ràn lẹ́wọ̀n straight. Ó ti yé mi. Bẹ́ẹ̀ ni wọ́n sọ fún mi. Ó ti yé mi. Ebi ò ní lọ́nà dá ló gbèsè ayé. Kò dáa. Ó lóun wá sẹ́, àbí àsán, ló jẹ́ èmú wáyé. Bẹ́ẹ̀ni. Èwo wá ní kọ́ mọ̀ kúrọ́ ńlẹ̀, kó tún mọ̀ kúrọ́ ń sọ́ọ̀bù. Kò dáa. Sẹ́mọ̀ kó ti di méjì bẹ́ẹ̀ni. Investigator suspect. Ó ti yé mi. Ẹ pẹ̀lẹ́ sà. Ọ̀rọ̀ mi gbà sùúrù ìyá rẹ̀. Ẹ ní sùúrù. Ní ìbínú. Orí owó. Èbò tẹ́ ń sọ ó pọ̀ o, kọ́mọ́lá ọrùn wà ń ta kọ́mọ́lá láyín láwọn gbẹ o. Ẹ ní sùúrù o. Abẹ́ ìwà àgbà mi ni. Èbò ní rébọ́ lẹ́nu ọmọkùnrin burúkú yìí. Ẹ sáà mọ̀ ọ̀rọ̀ rẹ̀ wo mọ́tò o. Torí èbó yóò lè jẹ́ kí mọ́tò ọ̀já mu yín o. Ẹ̀yàn ọ̀rá dúró ọmọ tó nídìí tó bá ń kọ́ wá lóun suspect ẹ̀. Mo rò pé suspect wèrè. Wá lọmọbìnrin wá lè gbà lọ o. Wá lọmọbìnrin lè gbà lọ. Babe, what have you done to me? Lọ́nà. Ara mi ò lélẹ̀ mọ́, ó kàn ṣáà ń ṣe mi kí n ṣáà máa rí ẹ ṣáá. Ẹ wo mo tiẹ̀ fẹ́ sọ fún yín gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń wá bá mi ibi iṣẹ́ yìí mi ò fẹ́ fara mọ́ mọ́ o. Ọ̀gá mi máa wò wá báyìí. Ọ̀gá mi bá lọ rí wa ń sìn ó lè sáàkì yẹn má jẹ́ kí iṣẹ́ bọ́. Ó máa sáàkì ẹ kó sáàkì ẹ ilé ní sálárì ẹ. 25k. Okay, wo bí dada tó bá ń fẹ́ irú bíi tó bá ń fẹ́ irú ẹ̀bí mẹ́ta máa ṣe fún ẹ. Ó kàn ṣèlérí fún mi pé wàá máa wà available fún mi nìkan ni mo fẹ́. Please. I love you too. I love you, darling. I love you too much. Please, just stay with me. Stay with me, okay? Who is this? Who is this person? Who is this person? Who is this? Who is this? Who is Talile? Àṣẹ kan ṣe ẹni. Bọ́lá ti mọ̀ ọ́n náà. Mo rò borí ẹyin. Tí n bá ti kan méjèèjì bọ̀. Ó tó bẹ́ẹ̀ wọ́n bí ẹni wọ́n bí kí ló ṣe báyìí àbí nǹkan ṣe ẹni wàá ti kàbọ̀ ìyàwó mi lójú. Ìyàwó ẹ̀dá ẹ̀ wá gbà mí. Ọ̀rẹ́ bọ̀ làbàtà ọyọ̀ bẹ́ẹ̀tì sọ̀rọ̀ bómi ló mu kú. Ilé àmọ́ sọ. What is he saying? Ẹbí wo ṣe ń wo òun bó ṣe ń wo yìí. Kò yọ bọ́ọ̀lù láyé àbá ìtẹ́mi fi ń bọ̀. Bọ́ọ̀lù wá wú tán. Ọwọ́ á ní ìwọ́dọ̀ lomi inú rẹ̀ ọ̀fẹ́ mọ́ gbẹ́nu sí ọ̀fẹ́ mọ́ mú. Ó ń mu kíkan. Kí ló ṣe? Ọ̀gbẹ́ni ṣọ́ra ẹ̀ o. Ṣọ́ ara ẹ̀ o. Kí ló ń ṣe ẹ̀ náà? Sẹ́mi lọ náà ká ìwọ ọmọ méjì lọ yẹ kó ọ̀nà wa. Kẹ́mi náà wá ga. Ọ̀gbẹ́ni. Orí owó take it easy. Ṣọ́ra ẹ̀ o. Mo ti ń bẹ́ gbọ́ ní ọmọnú. Wọ́n bí ẹ wọ́n bí ẹ dá wọ́n fọ́kọ́ ìyàwó mi wọ́n bí ẹ dá. Wọ́n bí ẹ dá sẹ́. Gbogbo kọ́ mo lè gbà tó bá fọ́kẹ́ lé má nù ẹ́ má tún tiẹ̀ mọ́lé. Wọ́n bí ẹ ní tó bá fọ́kọ̀. Ẹ wá sọ fún ọ, o ò lè gbé délẹ̀ lérí o. Bẹ́ẹ̀ni. Kàlélẹ̀ bolo ti mele iṣẹ́. Má ṣàlàyé. Má ṣàlàyé bolo ti mọ̀. Àjọpá ni. Orí owó ṣe bó ti fún ẹ lówó ẹnu. Obìnrin o, ṣọ́ra fún wọn ò láyé. Obìnrin wọn kò ṣe é. Èmi náà ń wò bẹ́ẹ̀. Ó ti jẹ́ káwọn ẹ̀fọn yìí sí tiẹ̀ wọ́n ti jẹ́. Ẹ̀fọn ń jẹ mí. Ẹ̀fọn kan jẹ mí ìrònú mo gbé ọkàn. Ìrònú. Wàhálà ti dé. Wàhálà dé. Ọmọkùnrin kan lọ́yàn ń jẹ. Láyé tuntun ẹ̀dá nù. Mo ní tó dí ọ̀gá àbà. Tó lè gbìjà mi. Ní fọ̀rọ̀ yìí lọ. Èmi ọ̀gá àbà fúnra mi. Ẹni bá yan ẹ̀jẹ̀, ó fẹ́ kúrò ní ayé yìí nìyẹn. Ta ló fẹ́ yan wá jẹ kó sí wọn bí bàbá ńlá kò ní aṣọ lámàkọ́ lè yan ńlá. Bẹ́ẹ̀ mi ṣe wá ìbí ṣe wá yìí tí ń bá wọ̀ Ìbàdàn mọ́mọ́ sí láàrì. Tó bá jẹ́ kò ní mo mẹ́sí Musiliu. Bó bá jẹ́ jàrán àwọn ọmọ pẹ́ ni mo mọ́ lọ́pẹ́ Wàhábù. Màá tún pípé wá sí wọ́n bá yí onítọ̀hún jẹ́. Ta ló yan ẹ̀jẹ̀? Ọmọ tó ṣẹlẹ̀, èmi kan fẹ́ fẹjọ́ ẹ̀sùn ọ̀sìnárì ni. Ẹgbẹ́ mi lọ sìnárì. Tẹ́lẹ̀ mo mọ̀ tẹ́lẹ̀. Ọmọ òjèjọ ni á. Mo mọ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n ìfẹ́ kó tì í di wàhálà ni mo fi wá ní tó dé ọ̀gá àbà ní ọjọ́ kọ́kọ́ ìtì. Ta ló wá rẹ̀ rọ tí ò sanwó jẹ́ ń gbọ́? Orí òní bá tiẹ̀ jẹ́ ọmọ àárí ìkẹ́
ọmọbìnrin tí mo lọ mọ ìyàwó ẹ wọn tí mo mọ lọ kówó lé lọ́wọ́. olórí burúkú ni bàbá yẹn fẹ́ ó dà pé àyè bàbá yẹn fẹ́ bàjẹ́ àbí ya ẹ̀ wọ́n fẹ́ má jẹ́ kí n gbọ́ pé wọ́n sọ pé ò ní fẹ́ o. ó tiẹ̀ ti fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ètí rẹ̀ nu sọ̀rọ̀ ni kí ṣe bàbá rẹ̀ ọmọkùnrin olórí burúkú kan ìlọ́mọ̀ kìlá Buhari kẹ́ ọdúnrádù ni banditry kọ́mọ ọmọ ọlọ́sírìtì kẹ́ẹ̀sì rí pọ́n fáìn ọmọ dáa mo kówó ẹran lé lórí tán ẹwà wẹwà rẹ̀ ó sì gbà mọ́ ńlá. àrí ìkẹta kẹràn fún. ogun ti dé nìyẹn ogun ti dé nìyẹn mo sọ fún ẹ pé ogun dé ológun òde gbogbo dábàá ní àmà ṣàlàgbára tá a máa fi bàjá kí ló ń jẹ bẹ́ẹ̀. nígbà mo wá ní kí n sọ fún ọkọ rẹ láìsí mi ọ̀nà tí n bá lè gbà solúsàn. ṣé kò ń ṣe ata ọmọ onítọ̀hún. mo rí ibọn mọ́ mo tẹ̀sí ẹ̀dẹ̀ ní ilé ibi tí ń gbé. o mọ ibi tó ń gbé. mo tẹ̀sí rẹ̀ mo mọ ibi tí ẹ̀ ń gbé. ọ̀gàbà rúrù rẹ̀ ọ̀gàbà ó ti tán lásọkọ nìkan mọ̀ njẹ́ ọ̀gàbà sórí ìgbà ó ti mọ ibi tó ń gbé yẹn ó dẹ̀ mojú ẹ̀ face reconciliation ó lè reconcile face ẹ̀ ó ti parí a máa gbé lọ station ni station straight ẹni tọ́lọ́pàá mú agbọ́ ẹni tọ́lọ́pàá mú tó lóhun ògbà oró òun ògbà kọ̀rọ̀ kó sáàtì dé station ni o kó sáàtì tó bá ti mú dé station láyà láyà wọ́n á nà bàjẹ́ wọ́n á wá gbáyọ̀nù gbígbóná wọ́n á tẹ̀ mọ́ sórí gbogbo kóró ẹ̀ wọ́n á fi sí àṣẹ sìn bí ìgbà tó rò ló bá bẹ̀yìn. olùdàbúrò ẹ̀wọ̀n ní slate pòtòkiri ló lọ agbára ni. àríkẹ́ náà wá dágbà kọ̀dọ̀ tí ẹran tí mò ń mọ. wá fẹkúnlẹ̀ fún bẹ́ríà fọkúnlẹ̀ fún bẹ́ríà bá a ṣe wà má jẹ́ pé àwọn kan máa ní àṣegbé kan wà má yẹ kó gun wọn mú wa 24 hours a gbọ́dọ̀ máa lọ báyìí ìjọ àbá rí ibi wọlé bá a ṣe ń lọ yìí bẹ́ẹ̀ ni o. àríkẹ́ àtọmọkùnrin tó gbé àtiwọlé ẹ̀fẹ̀ fojú bá lé ẹjọ́ ni. wo ìyá jẹ́gbére sí lára ó yájá. àríkẹ́ ò tí ẹ wo kọ̀ǹdíṣàn mi ìjọ kí ẹran Ọlọ́run bọ́gọ́ má rojú ìjọ àlù ẹran já máa lọ bàbá yá gbàgbà kan jà wèrè. bàbá rẹ̀ yánu àsàmì egun ẹni ọ̀wá lè sọ̀rọ̀ wọ́n jókòó bíi kẹrẹ́mú. fi wọ́n lẹ̀ mẹ́ àní fi wọ́n lẹ̀ mẹ́ jẹ́ ká má lọ station a máa lọ station ni o. má nà wèrè o tó jẹ mi. bó ṣe wà yẹn láyé ẹ̀ tó bá rí ọmọ ẹlẹ́ran àṣà bẹ́ẹ̀ bá gbà ìyàwó mímí ṣe wà yìí bẹ́ẹ̀ bá gbìyànjú ẹ̀ tó gbà ìyàwó mímí ṣe wà yìí má bá yí ẹ̀jẹ̀. ọmọ ìyá méjì wọn gbọ́dọ̀ finú ara wọn jù báyìí lọ. ó ti dá báyìí èmi tó yẹ pé mo ti sọ pé mi ni máa jẹ bẹ́ẹ̀ súnmọ́ lọ́mọ tó ń kẹran fún yẹn kò ní dáa fún ìyá ẹ̀. gbogbo bọ́gọ́ gbogbo bí ẹ̀rọ. ṣe jàre ṣé ẹ rí bọ̀bọ̀ yìí ó kidnapping ìyàwó ọ̀rẹ́ mi ni ìyàwó ọ̀rẹ́ mi yìí dẹ̀ ni òun ọ̀rọ̀ wọn bọ̀ ó dẹ̀ gbé sínú ilé ìyàwó ẹ̀ gbọ́ngàn ìyàwó tá a ti di ìṣẹ̀jẹ̀ ìyàlẹ̀ lórí. ok ẹ̀yin lẹ mú ẹjọ́ wá síbí wípé ọ̀gbẹ́ni yìí ó adopt housewife fún ọ̀rẹ́ ẹ̀. yẹn ti adopt yẹn sọ fún yín ó adopt ló pé. kò dọ́ọ̀dù ẹ̀ eléyìí ò sọ̀rọ̀ dọ́ọ̀dù tó bá jẹ́ dọ́ọ̀dù ló ti dà o ó kidnap yẹn ó gbé lólobó. ọ̀sìn road èèyàn jíyàn gbé. nǹkan kan náà la jọ ń sọ wípé ìyàwó ilé ọ̀rẹ́ yín tó ti fẹ́ sílé ọ̀gbẹ́ni yìí ó gbé ìyàwó ilé ó ti gbé ìyàwó ẹ̀ tó máa ń gbẹ́rọ̀ fún. ṣé tinú ilé ọ̀dọ̀ mi ṣe é rí bọ́rọ̀ pilẹ̀ sí jẹ́. ọgọlọpàá please can I talk to can I say something. ẹ wọ́n lọ́rọ̀ ara rẹ̀ ti èèyàn yóò tún lẹ́nu ọ̀rọ̀ wájú yìí kọ́mọ̀ bọ́ọ̀lù ẹ̀wọ̀n sílẹ̀tì. Kòtò kiri ló máa kú sí. ọgọlọpàá torí pé mo respect òfin ni o kò yẹ kí n bá àwọn èèyàn wọn ìjókòó. ẹ má sì tọ́lù ìjàre irú àwọn ṣe wa. ṣé náà lè sọ̀rọ̀ ṣá. Okay, let me hear you. Thank you sir. ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ kẹ́ bá mi béèrè lọ́wọ́ wọn wípé ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ṣé ìyàwó ilé wọn ni. ẹ má sì tọ́ síbi lára jáde. Mr. Nose Cover ibi tá a dé dúró yìí màá ṣẹ̀ṣẹ̀ explain gbèsè ayé mi. ṣé ẹ rí ọmọbìnrin àtìlẹ̀ lọ́lọ́run ti fi kẹ́mi tó ti yẹn gbogbo sẹ́tẹ̀yìn ṣe láàárọ̀ lọ́jọ́ alẹ́ onímọ̀ náà lé lórí. tẹ́ ẹ bá pàdé èmi títí tí n bá ru ọpọ́n ẹran ẹ sáwùdà ọpọ́n ẹran mi bó ṣe fẹ̀rẹ̀. tó bá ń sùn báyìí ó máa ń kiri ẹran. àwọn Haúsá sì fẹ́ràn mi débi pé ẹran àwọn ìmọ̀ ọmọ gbà lọ́wọ́ wọn tó ti yẹn tí n bá wá pawó
ilé ọmọ Àríkẹ́ ilé rẹ̀ ni mò ń lọ kówó sí tó ti yẹ yín ní tó ń fowó mi dájọ́ ẹ̀rọ tó bá bọ́kù lórí igbá mi kì í ṣe pé mò ń kó lọ lé o àwọn bàbá rẹ̀ ni màá gé fún àti màmá rẹ̀ ike ẹran ni màmá rẹ̀ máa fi jẹ. bàbá ẹ̀ tẹ wá ń wò yẹn wọ́n ṣe rí torí wọ́n dàbí scoreboard Arsenal yẹn àwọn láìkí gbọ́gọ́. ẹ̀gbọ́gọ́ ni àsàmì eegun tó ti yẹ yín tó yẹn máa fún mùdùnmùdùn rẹ̀ tẹ bá rọmọ yìí náà dáńgbórókùn màálù ọmọ lọ lẹ́nu rẹ̀ o alẹ́ tí bá jẹsẹ̀ màálù kò ní sí rìn. ẹni sọ̀rọ̀ ṣe rí ìbéèrè tí ọ̀gbẹ́ni yìí ní ká béèrè lọ́wọ́ yín sìn ó wà very expedient and necessary fún yín láti dáhùn ṣé ọmọbìnrin tá ń sọ̀rọ̀ yìí ṣé ẹ ti fẹ́ níṣu lọ́kà sínú ilé ni are you legally married ṣé ti mú lọ. ẹ wò tó bá tẹ̀ ẹjọ́ ká ni kò bá lẹ́rọ̀ gidi ẹ̀rọ tó ti kó dẹ̀ sọ̀rọ̀. ẹ gbọ́kàn tẹ̀lẹ̀ ní wípé kì í ṣe pé bóyá ó ti wọlé mi. ok kò tí ì délé ọ̀dọ̀ yín gangan ẹ tí ì fẹ́ sílé. ẹ ṣùgbọ́n àwọn ìyá rẹ̀ ní oṣù tí ìyàlá o ṣùgbọ́n bí mo ṣe ń gbé nǹkan lọ tí mo ń gbé nǹkan lọ ara mi náà ti ń sílé. ara mi ti sílé. ṣé wọ́n lọ lọ́wọ́ kí n bá àwọn èèyàn ìjókòó ṣá. kí ló wí. torí pé mo respect òfin ni o ẹ̀yin náà gbọ́dọ̀ tó ń rò obìnrin tí kì í ṣe pé ìyàwó ilé yín ẹlẹ́mìí jí gbé. nínú ọ̀rọ̀ tó sọ ṣe rí pé defamation of character ó ní nǹkan tó sọ yìí ṣé ẹ mọ̀ pé mo lè sùn wọn ṣá. òyìnbó kẹlẹ́ wọn. èwo lórí burúkú ọ̀bọ̀ ọgbẹ́ èèyàn ìyàwó tí gbogbo èèyàn ti mọ̀mọ́ mi tó ti yé yín kò sẹ́tí ìgbẹ́ fún èsì mi lágbo lẹ́wọ̀n tí mo ti ń bọ̀ yé ọbẹ̀ mọ́jàmọ̀ làárẹ̀ lásán mọ́jàmọ̀ làárẹ̀ lásán ọwọ́ àwọ̀ tòṣòṣò ìlọ́wọ́ àwọ̀ kí ni tiẹ̀. àbẹ́ ṣe wa iṣẹ́ ògùn ló ṣe o ẹni bá ṣe ògùn parọ́ o ọlọ́wọ́ bá ń gbọ́ iṣẹ́ ògùn ló ṣe. this is enough ẹ máa gbọ́ lọ́tọ̀. this is enough. ṣé irú ẹjọ́ yìí ni ẹ̀yin gbé wá sí station mi. You think we're jobless here? Despite that I have so much insecurity issues in the society tí mo busy pẹ̀lú that I have to deal with. Ẹ wo ẹ̀yin méjèèjì I need to let you know this. Tí ẹ bá tún tẹ̀síwájú láti máa sọ àwọn ìranù tẹ́ ń sọ yìí I will lock you up. Ẹ rántí pé I'm still talking to you. Ẹ rántí pé ní Friday tí mo bá tì yín mọ́lé lẹ́nìí kò sẹ́ni tó máa gbúrò yín títí di Monday. ẹ má tí àmọ́lé tó ti yé yín ẹ má tí àmọ́lé ẹni tá a rẹ̀ sì rè kókò péré sì ni wá ó ní ẹ náà kí wèrè dáhùn. Corporal. sá kọ́ àní ẹni ìṣẹ́ ó gba ọlọ́pàá máa ti náwó sí gbàdú. kọ́búrà ti gbá mi ló ti rí. Corporal. wọ́n lọ tí àwọn ọ̀rọ̀ new sounds wọ̀nyí mọ́lẹ̀ fún mi. a máa fẹsẹ̀ lé tó. àfẹsẹ̀ pọ̀ o. a máa fẹsẹ̀ lé tó. àfẹsẹ̀ pọ̀ àjọ tó ń sọ láti wọ́n ṣe sọ yóò tó bá wa ká ṣe. a máa fẹsẹ̀ lé tó. ọ̀gá ọlọ́pàá ṣe gbọ́dọ̀ tó sọ. Corporal ẹ sọ tí kò. sẹ́yìn náà gbọ́ ẹ máa fẹsẹ̀ lé tọ́ ẹ ti gbọ́ ṣe tí kòkó bá ṣe ní ẹ gbọ́. Say my brother you are a law abiding citizen. I am a law abiding citizen. You have nothing to fear. Gbogbo nǹkan tó ń sọ yẹn is just ọ̀rọ̀ ẹnu. You have nothing to fear and I'll tell you you have been a good citizen and we appreciate you. Thank you for coming. Thank you very much. Thank you. Ọ̀rẹ́. Yeah. Mi ò tí understand nǹkan tó ń sọ fún mi lórí fóònù. Wípé ìwọ àti àwọn kan ẹjọ́ ní issue lórí obìnrin ó wá dé station. Yeah, àwọn nuisance kan ni. Èmi ò tí understand tàtí ẹ ní obìnrin yẹn tó fi worse tó yẹn every day station. Johnson ṣé bọ́mọ iná ni ọmọ ti bí tó wà ní joint tó máa ń mú mi lọ ti ṣe fàájì yẹn ọmọ girl tó light skin tó tẹ̀yìn ẹ̀ ga báyìí. Ibi tàti máa ṣe fàájì. Ẹ nà ó. Tàti máa gbádùn. Ẹ nà ó. Rọ̀mọ́kẹ́ àbí rọ̀mọ́. Ríkẹ́. Ríkẹ́. Yes. Òun gangan ni. Are you joking? No, I am not. Níbo lẹ ti rìnà pàdé? Tó fi di pé ẹ fẹ́ ra yín àbẹ bára yín ṣe kàn tó fi dé station. Oh wait Johnson wait. Kí ló tí mi ò lè rìnà pàdé ẹ̀? Tóró mọ bí tá a ti pàdé. Kí dẹ̀ ló dé tí mi ò ṣe lè fẹ́? Ìwọ àti Ríkẹ́ ṣó o understand ni kò tó ra wọn náà ìwọ rẹ̀ Ríkẹ́ ìdílé báwo lẹ ṣe jọ ṣe? Why would you be dating her for what? What's bad about me dating her? Kí ni mi láì bó ṣe sọ̀rọ̀ yìí náà? Kí ló ṣẹlẹ̀ sí? What's the connection? Báwo lẹ ṣe jọ Johnson Johnson ṣé kò ń ṣe èèyàn ní Ríkẹ́ ni?
ọkùnrin òkín the Ronke local girl ọkùnrin òkín jóbìnrin lọ́jọ́ báwo ni ṣe máa sọ bẹ́ẹ̀ kí ló special ń pa èmi tó yẹ pé mi lè fẹ́ Ronke mo like ẹ gan ni o mo ṣe wá yìí I'm liking her so no I'm loving her so much. Stop there kí ló mi kò love tani. Ronke now. Why are you talking like this? ọmọ ẹ bá ṣorí fún mi báyìí mi kì í ríran ọmọ orí mi mo like ẹ like crazy ni o. Ronke fún ẹ̀kọ́ jẹ because what are you saying? Ronke ọmọ tó ń ta ọtí. Guy, you should be happy for me. I can't be happy for you. I should be sad for you and I'm sad for you. Yes. Johnson, kí ni nǹkan tó bad lára ọmọ ẹ gọ́gọ́ sọ fún mi nǹkan ẹ̀kọ́ tó bad lára ẹ. But she's beautiful. What is beauty? She's endowed. What are you saying? There are 1,001 girls that are more endowed, more educated, that is presentable. Maybe I don't want 1,001 people. I just want that girl. Òun. Mo ní ìrànfọ́ ẹ̀ ó dùn ó sọ mi pé èèyàn tó kàwé. Ṣé wọ́n lè jáde síbi táwa guys tabajọ pa ṣó lè tó wálé. Ọmọ tí n bá ní invitation lásán rọ̀ pa ọmọ yẹn lọ bẹ̀. Jẹ́ kí n sọ kí ni kan fún ẹ. Ká ní ẹ̀yin ọ̀rẹ́ mi àti ìyàwó mi ẹ dúró ní side kan báyìí ọmọ yẹn wà ní side kan. Wọ́n fún mi ní invite bóyá kí n wá sí body lawn àbí kí n wá sí Aso Rock pé kí mẹ́nìkan máa mú o. Mi ò ní gbà fún ẹ. Dodo oníyàwó oní ọmọ èmi ò ní gbà. They are fine, my family. Ìyàwó mi àtàwọn ọmọ mi they are very fine. Wọ́n wà l'Abuja. Listen. Tí wọ́n bá fine, they can go to places. Yes. No, stop. What now? Stop, please. Tó bá tẹ̀ mọ́ kó tẹ̀ fẹ́ ṣe, kó fẹ́ stoop low, fẹ́ wá sí level ẹ̀ pé òkè ó tẹ̀ fẹ́ díje, wá tiẹ̀ ṣe wà kúrò ńbẹ̀ wá kọ́ ṣe Ọ̀gbẹ́ni wait. Ọ̀gbẹ́ni please just calm down. Listen. Ẹsẹ̀ gan ni mo tẹ̀lé. Ṣé bí wọ́n ló sọ mi pé irú àwọn nǹkan bẹ́ẹ̀ èèyàn lè ṣe ó máa dáa. No, nǹkan tí mo sọ fún ẹ kọ́ nìyẹn. Mo kàn sọ pé àwọn ọmọ yẹn ọkọ̀ máa jẹ́ ká wà happy tá bá ti wà ní báà tá a mọ̀ tí ọkọ̀ máa wà bíbẹ̀ náà ló tàn sí kí ni mo fẹ́ fi wọ́n ṣe mo ní kọ́ lọ́ máa fẹ́ wọn kí ni mo fẹ́ fi wọ́n ṣe. Ibẹ̀ ló tán sí òkè ṣe. God forbid they miss out on Oh my God, you are missing out. You are losing already. No, let me tell you, the only person that is losing now is you because you are losing focus. I've never been this focused all my life. I am just on focus right now. I've never been like this. Ní gbogbo ayé mi kí kó jẹ́ pé mo ní clear picture pé this is what I want for my life. Ó dẹ̀ wù mí gan. I've never been like this. Ọ̀gbẹ́ni, are you serious? Are you joking? Are you saying? Okay, fine. Let me even ask you please. Abuja can wait. Ọ̀sẹ̀ kan tí mo wá lò mo ti fi mẹ́ta kù. Tí mẹ́ta yẹn bá pé máa ṣẹ̀ṣẹ̀ wá mú bóyá máa tún fi mí kù. But for now, I'm staying here with Ronke. Kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ìyàwó àtọmọ Abuja? Ìyàwó àtọmọ mi mo ń ṣe provision fún wọn now. They are fine. Tọ́mọ dẹ̀ refuse láti fine, then they can go to hell. Are you alright? I am very much alright. No, you're not. No, you are not alright. You're not alright. I am telling you, pé kò make me happy and you're saying this. What's making you happy? Ṣé life ló ń live tó ní ó make you happy? Ó ń tẹ̀lé ọmọ títí, ọmọ onírànú, ọmọ tó ní kankan lódò. Josie! I am happy with that girl. Obìnrin o, ṣọ́ra fún wọn ò láyé. Obìnrin wọn kò ṣe é sá fún. Kò fọwọ́ sí bá wọn gbé o. Má ṣe wájà wọn láyé. Àwọn obìnrin sáǹkìtì dá. Ṣọ́ra fún wọn, obìnrin. Ọjà yẹn kàn boss brain mi ni o. Àbí báwo ṣe feel ẹ̀ sí? Ló ṣe ẹ mo ti já ẹ. Ọjà tí mo fún yín ọjà òbé gangan leléyìí. Ọjà ilé téèyàn bá gbé tán. Ṣé o gbọ́ náírà tó ní pé pawó máa pààyàn? Nǹkan tó bá bá lára yín ló máa fi rán ni o. Ó yá jẹ́ kí wàá gbé ẹ débẹ̀ tó bá gbọ́jà ilé level kan. Ó máa gbé ẹ wọnú aginjù lọ. O kò lè já síbi kan tó tiẹ̀ ọjà òbé. Ó jáwé. Èèyàn máa já sáyé mi. Ẹ parọ́ Ọlọ́run mo bá bẹ̀ ó ti pè mí kóun ní mi gan Ọlọ́run. Oṣù ó pè ẹ́ wà lọ gẹ́tì. Ẹ wá o ṣé ẹ bá mi rí nǹkan tí mo rí sí i cause tábà ti gbé ọjà yìí a kì í lè jẹun tábà wá gbé lásán báyìí a máa jẹun bí kán ni. Kí ló ń sọ yìí kí ló fi ń ṣeré bí ọmọ ejò yìí ọjà gidi lọ́jà eléyìí ọjà eléyìí tó bá fà tán báyìí
gbogbo inú ẹ̀ báyìí ó máa fẹ̀ gbogbo àwọn ṣáàkì ìgbẹ́jọ tó wà bẹ́ẹ̀ ó máa fẹ̀ sẹ́ pé wàá jẹ́ báàgì ráìsì kan tó gan wàá tún máa wá mi sí. ṣé mo kọ́ tó mo fẹ́ já ẹni àárí ọjà tí mo fún yín tí wọ́n bá ń jẹ lọ́wọ́ èèyàn kí n rojọ́ nǹkan tó bá bá lára yín ló máa gbé rìn o. ọ̀gbẹ́ni ò lè léyàn o. ìwọ ọjọ́ ọjà báwo ló ṣe mọ̀ bóyá ń rí lára èèyàn bàbá o ẹ kí bàbá ti dé gbogbo ti di bàbá 100 bàbá 100. Popsi 100 ni o. Kí ló ṣẹlẹ̀? Mo kí yín o. Jọ kí ló ti pè mí sí ìgbà tó rí mi? Popsi mo gbé fún yín tán ní 100 kò sọmọ náà kò sí 99% loyalty mo lóyà sí yín tán 100. Èmi bàbá ẹ̀ tí mo bí ẹ. Ṣé ohun tó ń mu ló jẹ́ kí n di 100 lójú ẹ? Popsi ẹ mọ̀ pé mo sick mi ò tí ì mú kankan láàárọ̀. Pẹ̀lú gbogbo ohun táwọn eléyìí náà mú ó ti change ọpọlọ àtọjú yín mo ti di 100 ó tún wá bùgádà ó tún ju pábà yìí pé kán gbé búlò fún bàbá ẹ ní ẹnu àbí lórí àbí lójú. Popsi báyìí máa ń gbé fáwọn àgbà onígboro ní 100. ó dà bẹ́ẹ̀ ẹ dọ́nà sí ọmọ lẹ́yìn yìí. president ọ̀làlẹ̀ ń wò yìí bàbá. future governor ọ̀la ni. confam. tó bá ń pé kọ́ lọ́mọ bọ́ta ọlọ́mọ ẹ jáde ẹ̀yin abiyamọ ẹ jáde ẹ dẹ̀ expect èmi kìíní ìkín pẹ̀lú jáde. bàbá ẹ máa jáde. mi ò lè jáde torí mi ò bímọ torí mi ò rí gẹ́gẹ́ bí ọmọ. wòwọ́ obìnrin láàrin wọn. future governor ọ̀la ni. orí ẹ ti bọ́ fọ́ obìnrin mo rán yín lọ léèwé púpọ̀ nù yín lẹ graduate wo bí wọ́n ṣe design ojú ẹ bíi ti mọ́ládùn gbà tó wà láyé náà wojú ẹ wo design tó fún 3 ẹ̀ta lélẹ́yìí tó wà níwájú ẹ̀ yìí àbẹ́jò kò sí wàhálà that's good ìwọ ṣe o ṣùgbọ́n tí n fẹ́ sọ fún ẹ lénìí bí mo ṣe jẹ́ ẹyọ kan ògidì ọmọ tó dẹ̀ sọ mí di 100 torí ohun tó mú tó tún wá gbé blò wá àkọ́bí àgbà ẹ̀ ń blò. bàbá ayé new century láwà bàbá. ọmọ tó bá ṣe á jìyà ó máa jìyà torí pé wọ́n mọ̀ pé ohun tí ò dáa ló ń ṣe fún bàbá ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tí o bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tí n bá súnmọ́ ẹ tí n bá sẹ̀ ń gbòórí àpé wa ẹ̀yin ọmọ àbí ìpàbẹ́ olù ẹ̀yin ọmọ kọ́mọ ẹ̀yin ọmọ rádaràdà yìí sọmọlẹ́yìn wẹ́ kò sí lọ́wọ́ ẹ̀yin ọlọ́run ló jẹ̀bi ẹni bínú pé mo sọ ẹ̀yin lẹ ṣe mistake ṣe ló yẹ kẹ́ máa géèjì nǹkan ọmọkùnrin kẹ́ tó fún àwa ọkùnrin ohun tó ń dọmọ ṣe ló yẹ kẹ́ máa géèjì ẹ kẹ́ máa bù tó everybody fún tó bá yẹ lọ jẹ́ pé size agolo milk lẹ́bù fún mi tí mo kó dání tí mo ra ń pin lò ṣé máa waste ẹ bí mo ṣe bí àwọn òbíkúbi sílẹ̀ mi ti ní wò but unlimited lẹ ṣe nǹkan ọmọkùnrin tẹ́ fi sí gbogbo wa ń bàdí ṣe ló yẹ kẹ́ máa wọ̀n ẹ tó máa gba alágolo sóró tó máa gba agolo milk bá jẹ́ wọ̀n báyẹn ni ṣé máa waste tèmi àtòrí waste làwọn eléyìí waste ni yìí waste òun lẹ jẹ́ à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ìwọ gbẹ́nu òkè òfin lùtòdò òun sọ fún èmi wípé 100 lèmi èmi bàbá ẹ̀ tó yẹ pé mi nìkan ṣo òun ni mo bí ẹ ní 100 o tún gbé blow wá ohun tó mú yẹn ti jẹ́ kí n di 100 lójú ẹ̀ o tún wá bùgádà ó ní káwọn tó kọ́ pè mí 100 kọ́ dẹ̀ jẹ́ kọ́ fún mi blow ṣọ́ọ́kì bóyá ṣe rè first born ni a fún ẹ blow. Popsi tó bá lè dá imú nìyẹn o. àwọn ọmọ tó bá bí wọn á ju ẹ ń blow. ẹ ò Popsi ẹ máa ń sún mọ́ mi láàárọ̀ yìí o nǹkan tó gbénú mi ju nǹkan tẹ́ ń lérò lọ o nǹkan tó. mo ti rí ohun tó ń gbénu ẹ bó ló mú dání ẹ mo láìkẹ ìgò àti àwọn ràwá ní àtúwànú ẹ pẹ̀lú kíní yẹ́lò ó ń gbénu ẹ ó dẹ̀ ti ìyẹn ti sọ fún ẹ pé kó ló kó wá nà bàbẹ́ ẹ̀ èyí ló máa dá mọ̀ pé mi gan ò gbádùn ṣó ti yẹ orí ìyá yín burú bí mo ṣe ń wò yín ẹ gbìyànjú kẹ́ parẹ́ kí ojú tí mo dì í kí tó là ẹ parẹ́ ẹ parẹ́. kò sí dáa fún yàrá ìyá yìí ẹ yà orí yín burú pásítà ò bóyá fi bó ṣe ń wé ìtọ́ sí olùsìnkú òǹbí ó fi ẹsẹ̀ dá ọtí mi rádaràdà ṣé kó fẹsẹ̀ dánù. ọmọkọmọ pèrè lọtí
lo ṣọlá ló wọn tó ti rówó fi rà gbélé ni màá mú tán ní. Fight for the fight. Fight for the fight. Fight for the fight. Fight for the fight. Yes, darling. Mọ́tò ẹ̀ ti máa ń gbé yẹn mi ò fẹ́ máa gbé mọ́ àwọn èèyàn ti mọ̀ pé mọ́tò ọkọ mi ni like I want a car. Okay, you want a car? Yes. What kind? What type? Brand? Ojú ti mi àti sọ bí ìfẹ́ nǹkan tó common kò fẹ́ dáyàtọ̀ díẹ̀. Babe, say it. What do you want? I am thinking Vogue. Okay. Yeah. 2020, 2021. Come on. Auntie's so tasty. Okay, it's fine. Anything for you, I'll do it. You have a taste, so I'll do it for you. Baby, is that a yes? Come on, yes, baby. Anything for you, I'll do it. You want to buy generator? I was so deliberate about the Oh, come on, girl. Hey, thank you. I love you. I love you too. Oh, come on. Yeah, I'll do Walaikum. Fight for the fight. 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 MSP on the mix, baby. 545. 545. 545. 545. 545. Bóyá ló máa délé níbi ló máa sùn sí bóyá ló máa délé bóyá ló máa délé kó yá gbẹ́ni wá o bóyá ló máa délé bóyá ló máa délé níbi ló máa sùn sí bóyá ló máa délé bóyá ló máa délé kó yá gbẹ́ni wá o bóyá ló máa délé. Fight for the fight, got myself been so hard, me forgetting that me working so